KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àtijọ́ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yí padà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, jẹ́ ká tẹríba nígbà tí a ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa, bàbá wa àti Ọlọ́run wa. Bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtagbára. Ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà. Ẹ̀yin lẹ ó máa wà nígbà tí ayé kò ní sí mọ́. A dúpẹ́ fún ìwà láàyè yín lónìí àti lọ́jọ́ gbogbo lórí ayé wa. Ọlọ́run wa ẹ ṣeun. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, kẹ́jẹ́ kọ́rọ̀ yín ó yé wa. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A yìn lọ́pọ̀lọpọ̀ fún ìwà láàyè rẹ̀ lórí ayé wa lónìí. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí a jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ nílé. A gbà pé ìbùkún àti ìwà láàyè Ọlọ́run la bá yín. Ìbùkún àti oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá yín gbé, yóò sì máa bá wa náà gbé lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tẹ́ ẹ bá nígbàgbé, a gbé ẹ̀kọ́ kan kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ nípa ohun tí Bíbélì sọ nípa àtúnṣe. What the Bible says about restitution. Òun la gbé apá kìíní rẹ̀ yẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A dẹ̀ wádìí nínú Bíbélì ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ẹ̀kọ́ àtúnṣe tá a rí nínú ìwé Exodus, tá a rí nínú ìwé Lẹ́fẹ́tíkù, tá a rí nínú ìwé Deuteronomy, tá a rí nínú ìwé Númérì. Àwọn ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ òfin Mósè ni. A rẹ̀ ti gbé ọ̀pọ̀lọpọ̀ àlàyé kalẹ̀ fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n ń gbọ́ wa tájọ́ kẹ́kọ̀ọ́ papọ̀ pé ẹ̀kọ́ àtúnṣe òfin Mósè ni tó nílò ìrúbọ, tó dẹ̀ nílò ìdápadà, tó dẹ̀ nílò ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a ti ṣíṣọ lójú rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ẹ̀yin tẹ́ bá ń wò wá ní ìgbà àkọ́kọ́, tẹ́ ẹ sì fẹ́ mọ ẹ̀kọ́ tí a kọ́ nípa àtúnṣe restitution, mo fẹ́ kẹ́ lọ wo apá kìíní rẹ̀ nínú YouTube channel wa, JEKI BIBELI SORO YouTube channel. Níbẹ̀ lẹ́ẹ̀ ti rí apá kìíní ẹ̀kọ́ nípa àtúnṣe níbẹ̀. A fẹ́ gbé apá kejì yẹ̀wò torí pé ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, gbogbo ohun tí a rí kà nínú òfin tí ó kọ́ wa nípa àtúnṣe òun láti gbé yẹ̀wò. A dẹ̀ sọ fún wa pé ǹjẹ́ Jésù Kristi kọ́ wa ní ẹ̀kọ́ yìí nínú májẹ̀mú tuntun bí? Ǹjẹ́ ìjàmbá ẹ̀kọ́ yìí lọ́wọ́ àwọn àpọ́stélì Kristi bí? Ǹjẹ́ a rí ẹ̀kọ́ yìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún àwọn Kristẹni nínú májẹ̀mú tuntun bí? Ǹjẹ́ a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ìsìn Kristi tí ń ṣe ìsìn májẹ̀mú tuntun?
àwọn ìbéèrè tí a fi tó wa létí pé a ó dáhùn nínú ìkẹ́kọ̀ọ́ tí òní lórí kókó ẹ̀kọ́ kí ni Bíbélì sọ nípa àtúnṣe, what the Bible says about restitution, apá kejì ó la fẹ́ gbéyàwó lónìí. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé apá kìíní ẹ̀kọ́ yìí àti gbéyẹ̀wò àti wo gbogbo tí Bíbélì sọ nínú ìwé òfin nípa àtúnṣe restitution gẹ́gẹ́ bí ẹ̀kọ́ òfin Mósè. A ní láti fi tó yín létí pé tí ẹ bá fẹ́ mọ̀ tí gbogbo tí Bíbélì sọ àti ẹ̀kọ́ tá ti kọ́ ní apá kìíní, ẹ lè lọ sí JEKI Bíbélì Sọ̀rọ̀ YouTube channel. Níbẹ̀ lẹ́ ó ti rí apá kìíní ohun tí Bíbélì sọ nípa àtúnṣe. Ẹ yẹ ká wá wò ó nínú májẹ̀mú titun. Kí ni Jésù Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe? Ǹjẹ́ a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ìsìn májẹ̀mú titun? Ǹjẹ́ a rí ẹ̀kọ́ yìí lọ́wọ́ àwọn àpọ́stélì bí? Ǹjẹ́ ó yẹ kí kírísítẹ́nì ká tún padà sínú òfin Mósè láti lọ máa ṣe ohun tí òfin Mósè gbé kalẹ̀ fún àwọn Ísírẹ́lì bí? Ẹ ká kọ́ wo ọ̀rọ̀ Ọlọ́run tó kì wá nílọ̀ pé a kò gbúdọ̀ padà sínú òfin Mósè láti lọ máa ṣe ohun gbogbo èyí tá a rí nínú rẹ̀. Kí ni ìwé Gàlátíà orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4, kí ni ó kọ́ wa nípa pípadà sínú òfin Mósè láti lọ máa ṣe ohun gbogbo tí a kọ sínú rẹ̀. Gàlátíà orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4, ó ní a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, èyí tí ń fẹ́ kí a dá yín láre nípa òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ẹsẹ̀ Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, èyí tí ń fẹ́ ká dá yín láre nípa iṣẹ́ òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ Kristi ọ̀tọ̀, òdodo nípa iṣẹ́ òfin ọ̀tọ̀, wọn ò kì í ṣe kankan náà. Gàlátíà orí 5 ẹsẹ̀ 4 wá sọ pé a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, èyí tí ń fẹ́ ká dá yín láre nípa iṣẹ́ òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ẹsẹ̀ Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé gẹ́gẹ́ bí Kírísítẹ́nì olóòótọ́ tó sì fẹ́ tẹ̀lé Kristi nínú ohun gbogbo, a ò pa wá láṣẹ láti padà sínú òfin Mósè láti máa ṣe ohun tí a kọ síbẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. Kí wá ní Bíbélì kọ́ wa? Ǹjẹ́ Bíbélì tilẹ̀ kẹ́kọ̀ọ́ nípa àtúnṣe nínú májẹ̀mú titun? Ohun tá a rí ìṣẹ̀lẹ̀ kan nínú Bíbélì ní ìgbà tí Jésù Kristi àti Sákéù tó fẹ́ pàdé. A rí bí wọ́n ti bára wọn sọ̀rọ̀. Mo sì fẹ́ ká ka ẹsẹ̀ yìí dáradára kí ó lè yé wa. Luke 19, ìwé Luke orí 19, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 sí 10, kí ni Bíbélì sọ? Luke 19 láti ẹsẹ̀ 1 títí dé 10. Jésù sì wọ Jẹ́ríkò lọ, ó sì kọjá láàrin rẹ̀, sì kíyèsí ọkùnrin kan wà tí a pè ní Sákéù, ó sì jẹ́ olórí agbowó òde kan, ó sì jẹ́ ọlọ́rọ̀, ó sì fẹ́ láti rí ẹni tí Jésù ń ṣe, kò sì lè rí nítorí ọ̀pọ̀ ènìyàn àti nítorí tí òun ṣe ẹni kúkúrú. Ó sì súré síwájú, ó sì gun orí igi sákámórì kan kí ó bá lè rí nítorí tí yóò kọjá lọ ní ìhà ibẹ̀. Nígbà náà ni Jésù dé ibẹ̀, ó gbé ojú sókè, ó sì rí, ó sì wí fún un pé Sákéù, yára kí ó sì sọ̀kalẹ̀, nítorí èmi kò lè ṣàìwọ̀ ní ilé rẹ lónìí. Ó sì yára, ó sì sọ̀kalẹ̀, ó sì fi ayọ̀ gbà á. Nígbà tí wọ́n sì rí
gbogbo wọ́n kùn wípé ó lọ wọ̀ lọ́dọ̀ ọkùnrin tí ń ṣe ẹlẹ́ṣẹ̀. Ẹsẹ̀ 9. Sákíù sì dìde ó sì wí fún Olúwa pé, wò ó Olúwa, ààbọ̀ ohun ìní mi ni mo fi fún tálákà. Bí mo bá fi ẹ̀sùn èké gba ohun kan lọ́wọ́ ẹnìkan, mò ń san padà ní ìlọ́po 4. Jésù wí fún un pé, lónìí ni ìgbàlà wọ ilé yìí, ní ìwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ Ábúráhámù. Ẹsẹ̀ 10. Nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là. Ìṣẹ̀lẹ̀ tá a rí níbí yìí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìpàdé Jésù àti Sákíù. Ó sì kọ́ wa lẹ́kọ̀ọ́ pé Jésù Kristi ó lọ ní Jẹ́ríkò. Sákíù sì jẹ́ ọ̀kan lára àwọn agbowó òde. Ó sì jẹ́ ọlọ́rọ̀. Ó sì fẹ́ láti rí Jésù, ṣùgbọ́n ẹni kúkúrú ni. Ó mọ̀ pé Kristi yóò gba ọ̀nà tí òun lọ kọjá. Ó wá gun igi sákámórì. Ó fẹ́ rí Jésù Kristi dáradára. Jésù tó sì jẹ́ ẹni ẹ̀mí, tó sì mọ ohun gbogbo, tó sì mọ ìrònú ọkàn ènìyàn. Nígbà tó dé ibi igi yìí, ó wòkè ó rí Sákíù. Ó sọ fún Sákíù pé, Sákíù sọ̀kalẹ̀ wá, torí pé lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Lónìí ni wọ́n wọ̀ sí ilé rẹ̀. Sákíù sì sọ̀kalẹ̀ lórí igi sákámórì. Òun àti Jésù sì lọ sínú ilé Sákíù. Níbi tí Sákíù ti ń sọ àwọn iṣẹ́ tó ń ṣe, ó ní bóun bá tilẹ̀ fipá gba owó lọ́wọ́ ẹlòmíràn, wọ́n á san ní ìlọ́po 4. Àkíyèsí pàtàkì ni pé Sákíù sọ nǹkan tó ń ṣe. Kristi sì gbọ́. Kristi sì sọ fún pé lónìí ni ìgbàlà wọ ilé yìí, ní ìwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ Ábúráhámù. Àkíyèsí ni pé Sákíù ó ń tẹ̀lé òfin Mósè. Ní ìgbà tí Kristi wà láàyè, òfin Mósè yìí òpin ò tí ì dé bá. Ní ìgbà tí Kristi wà láàyè, òfin Mósè sì wà lójú iṣẹ́. Ìgbà tí Jésù Kristi kú lórí igi àgbélébùú, èyí tí a sọ fún wa nínú ìwé Kólósè orí 2 ẹsẹ̀ 14 pé ajá agbára àti okun tí ń bẹ nínú májẹ̀mú nì, èyí tí ó lòdì sí wa, èyí tí a kọ nínú òfin tí ó lòdì sí wa. A sì mú wọn kúrò lójú ọ̀nà. So ní ìgbà tí Kristi wà láàyè, òfin Mósè ó sì wà lójú iṣẹ́, a sì ń lò ó. Ìdí ẹ̀ ní Sákíù fi sọ pé bó bá fipá gba nǹkan lọ́wọ́ ẹnìkan, òun á dá padà ní ìlọ́po 4. A rí òfin Mósè tó sọ bẹ́ẹ̀ nípa àtúnṣe. Mo ti gbé àlàyé kalẹ̀ pé ní ìgbà tí Kristi wà láàyè, òfin Mósè sì wà lójú iṣẹ́. Ìgbà tí Kristi kú ta kàn mọ́ àgbélébùú, ní ajá agbára àti ìjọba kúrò lára òfin náà, tí òfin náà ò lágbára lórí ẹnikẹ́ni. Ìyẹn bẹ́ẹ̀ kí ẹ̀kọ́ yẹn àti ọ̀rọ̀ yìí kó yé wa nípa àtúnṣe. Lónìí, kí ni Kristi kọ́ wa nípa àtúnṣe? Ǹjẹ́ Kristi tilẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú májẹ̀mú tuntun nípa àtúnṣe? Ìdáhùn ni pé a ò rí àpẹẹrẹ kan níbi tí Kristi ti kọ́ wa nípa àtúnṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Mósè. Èyí tá nínú ìwé Exodus 22 ẹsẹ̀ 1, 2, 3, 4, 5. Exodus 21 verse 33 to 31 to 33. Exodus 21 verse 16. Numbers chapter 35 verse 31 to 32. Àti Numbers chapter 5 verse 5 to 10. Kristi ó kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé òfin Mósè. Kò kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Ẹ̀kọ́ kí ni Kristi wá ń kọ́ wa
nínú májẹ̀mú titun. Màá tútù sọ kó lè yé wa. Kristi ó kọ́ wa lẹ́kọ̀ọ́ àtúnṣe gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé òfin Mósè, kò kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Adẹ̀tíka gbogbo ìwé òfin tó kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa àtúnṣe. Kristi ó kọ́ wa lẹ́kọ̀ọ́ àtúnṣe gẹ́gẹ́ bí òfin Mósè. Kí wá ni Kristi kọ́ wa? Kristi kọ́ wa nípa ẹ̀kọ́ tí a pè ní ìrònúpìwàdà, repentance. Ìrònúpìwàdà ni Jésù Kristi wá kọ́ gbogbo ènìyàn lábẹ́ ìsìn rẹ̀. Ó sì fi ẹ̀kọ́ ìrònúpìwàdà lé àwọn àpọ́sítélì rẹ̀ lọ́wọ́. Ẹ̀kọ́ ìrònúpìwàdà òun ló fi lé àwọn àpọ́sítélì rẹ̀ lọ́wọ́. Kò fi ẹ̀kọ́ àtúnṣe kò fi lé àwọn àpọ́sítélì rẹ̀ lọ́wọ́. Báwo la ṣe mọ̀ pé Kristi kẹ́kọ̀ọ́ ìrònúpìwàdà? Kí ni ìwé Lúùkù orí ìkẹta? Ìwé Lúùkù orí ìkẹta, kí ni Bíbélì kọ́ wa? Nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹjọ rẹ̀, ẹgbọ́n tó yẹ ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìwé Lúùkù orí kẹta ẹsẹ̀ kẹjọ. Kristi ò kọ́ wa lẹ́kọ̀ọ́ àtúnṣe, restitution kò kọ́ wa. Ṣùgbọ́n Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ ìrònúpìwàdà. Ó sì fi ẹ̀kọ́ ìrònúpìwàdà yìí ó fi lé àwọn àpọ́sítélì rẹ̀ lọ́wọ́. Ẹ̀kọ́ yìí ni àwọn àpọ́sítélì rẹ̀ kọ́ ìjọ májẹ̀mú titun. Kò kọ́ wa lẹ́kọ̀ọ́ àtúnṣe gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé òfin Mósè, kò kọ́ wa bẹ́ẹ̀. Ẹ̀kọ́ ìrònúpìwàdà ni Jésù Kristi Olúwa wá kọ́ àwọn ènìyàn àtàwọn àpọ́sítélì rẹ̀. Ẹ ká gbọ́ tí Bíbélì sọ, Lúùkù orí kẹta ẹsẹ̀ kẹjọ. Kí ni Bíbélì wí? Ó ní nítorí náà kí ẹ̀yin kó so èso tí ó yẹ fún ìrònúpìwàdà, kí ẹ sì máa ṣe bẹ́ẹ̀ béèrè sí wí nínú ara yín pé àwa ní Ábúráhámù ní bàbá. Kí èmi kí ó wí fún yín, Ọlọ́run lè gbé ọmọ dìde fún Ábúráhámù nínú àwọn òkúta yìí. Àti nísinsìnyí pẹ̀lú a fi àáké lé gbòǹgbò igi náà. Gbogbo igi tí kò bá so èso rere a ké lulẹ̀, a sì wó ó jù ú sínú iná. Ẹ̀kọ́ tí Kristi ń kọ́ nínú májẹ̀mú titun òun ni ẹ̀kọ́ ìrònúpìwàdà. Jésù kọ́ ẹ̀kọ́ àtúnṣe gẹ́gẹ́ bí a ti rí lábẹ́ òfin àti ìlànà Mósè. Ẹnikẹ́ni tó bá ń kọ́ ẹ̀kọ́ àtúnṣe lónìí, ó ti padà sínú ẹ̀kọ́ Mósè. Èyí tí ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 4 sọ pé a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi. Èyí tí fẹ́ ká dá yín láre nípa iṣẹ́ òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. A ò ní ṣubú kúrò nínú oore ọ̀fẹ́ lórúkọ Jésù, àmín. Ká má bàa ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Jésù Kristi kẹ́kọ̀ọ́ ìrònúpìwàdà. Ipòkípò tí ọ̀rọ̀ Ọlọ́run bá bá wa, ó ń bẹ̀bẹ̀ pé kí a ronúpìwàdà. Ìrònúpìwàdà sì ni kí ènìyàn máa lọ báyìí, kí Ọlọ́run wá sọ pé rárá, lọ báyìí, kó sì yí padà, kó sì lọ báyìí. Ó tá a pè ní ìrònúpìwàdà nìyí. Yíyí ọkàn padà láti ṣe ohun tí kò dára sí ṣe ohun tó dára. Ẹ̀kọ́ ìrònúpìwàdà ni Jésù Olúwa wa kọ́. A sì ti rí ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ níbí yìí pé ó pàṣẹ, ó sì kẹ́kọ̀ọ́ pé kí àwọn èèyàn kó so èso tí ó yẹ fún ìrònúpìwàdà. Ẹ̀kọ́ tó kọ́ nìyí. Ó kọ́ àwọn èèyàn pé kí àwọn èèyàn ronú padà kúrò nínú ibi, kó ronú padà kúrò nínú ẹ̀ṣẹ̀, kó ronú padà kúrò nínú ikú, kó sì ronú padà kúrò nínú ìwà ìkà gbogbo. Ẹ̀kọ́ tí Kristi kọ́ àwọn ènìyàn nìyí. Ẹ̀kọ́ yìí ló sì fi lé àwọn àpọ́sítélì rẹ̀ lọ́wọ́. Ẹ ká tún kíyèsí ẹ̀kọ́ tí Kristi sọ pé wọ́n máa kọ́. Ẹ ká tún wo Luke 24. Luke 24. Ẹ̀kọ́ tí Kristi sọ pé wọ́n máa kọ́. Luke 24. Ká kíyèsí láti verse 47. Luke 24 verse 47. Ó ní àti kí ẹ wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo,
bẹ̀rẹ̀ láti Jerusalem lọ àti rí ohun tí Kristi sọ pé wọ́n máa wàásù rẹ̀. Kristi ní wọ́n máa wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo bẹ̀rẹ̀ láti Jerusalem lọ. So ìrònúpìwàdà ní ẹ̀kọ́ tí Kristi wá kọ́ dípò ẹ̀kọ́ àtúnṣe. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ̀kọ́ yìí ni Kristi fi lọ́lẹ̀ ní ìwé Lúùkù orí 3 nígbà tá kíyèsí ẹsẹ̀ 8. Ẹ̀kọ́ yìí ló sì sọ fún wọn pé kí wọ́n máa kọ́ ní ìwé Luke 24, ìwé Lúùkù orí 24, Luke 24 verse 47. Ó ní kí ẹ wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ mi, ní orúkọ rẹ̀ bẹ̀rẹ̀ láti Jerusalem lọ. Ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí nípa ẹ̀kọ́ tí Kristi kọ́ nípa ìrònúpìwàdà. Kò kẹ́kọ̀ọ́ nípa àtúnṣe. Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa àtúnṣe. Ẹ̀kọ́ àtúnṣe ẹ̀kọ́ òfin Mósè ni. A sì lábẹ́ òfin Mósè mọ́. Ohun mìíràn tá a tún gbọ́dọ̀ kíyèsí nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13, Lúùkù orí 3 ẹsẹ̀ 13, ó sì wí fún wọn pé ìwé Lúùkù orí 3 ẹsẹ̀ 13, ó sì wí fún wọn pé ẹ má ṣe fi agbára gbà ju bí a ti rán yín lọ. Àwọn ọmọ ogun sì béèrè lọ́dọ̀ rẹ̀ pé àti àwa kí ó ṣe. Ó sì fún wọn pé ẹ má ṣe hùwà ipá sí ẹnikẹ́ni, kí ẹ má ṣe rere sí ẹnìkejì rẹ̀, kí owó oúnjẹ yín tó yín. A rí àwọn ẹ̀kọ́ tí Kristi kọ́ wa níbí yìí, ẹ̀kọ́ tó gbé kalẹ̀ pé kí àwọn ènìyàn máa kọ́, tó sì fẹ́ kí wọ́n máa ṣe. Níbí yìí a ti rí ìfẹsẹ̀múlẹ̀ ẹ̀kọ́ yìí tí Ọlọ́run sọ pé ẹ̀kọ́ ìrònúpìwàdà òun ni Jésù Kristi Olúwa wa, òun ló gbé kalẹ̀ nínú májẹ̀mú titun. Ẹ̀kọ́ ìrònúpìwàdà yìí náà ni Jòhánù gbé kalẹ̀. Ẹ̀kọ́ ìrònúpìwàdà náà ni Jésù Kristi gbé kalẹ̀. Ẹ̀kọ́ ìrònúpìwàdà la rí nínú májẹ̀mú titun. A ò rí ẹ̀kọ́ àtúnṣe bó ti wù kó mọ. Nígbà tá a kíyèsí ìwé Éfésù orí 4, nígbà tá a wo ẹsẹ̀ 28, Ephesians 4 verse 28, Bíbélì ní ẹni tí ó bá ń jalè kí ó má ṣe jalè mọ́, ṣùgbọ́n kó fi ọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ kí ó lè pèsè fún àwọn tí kò ní. Òfin ìlànà májẹ̀mú titun nìyí. Lábẹ́ májẹ̀mú láéláé, bí ènìyàn bá jalè, tó bá gẹ̀ẹ́tì ẹ̀ pé ó jalè, tó bá rí pé ó jalè, ohun tó jí yìí, tó bá jẹ́ pé akọ màlúù ni, á dá 5 padà. Tó bá jẹ́ pé àgùntàn ni, á dá 4 padà. Níwé Exodus 22 verse 1 ló kọ́ wa bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní májẹ̀mú titun, Ọlọ́run sọ pé tó bá ń jalè kó má ṣe jalè mọ́. Ìyẹn túmọ̀ sí pé kó ní ìrònúpìwàdà kúrò nínú ẹ̀mí olè, kó sì bẹ̀ sí fi ọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́. Ohun tí Bíbélì gbé kalẹ̀ nìyí nínú ìlànà ẹ̀kọ́ májẹ̀mú titun. A ò kọ́ wa pé kí a máa dúró lórí ẹ̀kọ́ àtúnṣe restitution. Kò sí ìlànà ẹ̀kọ́ bẹ́ẹ̀ nínú májẹ̀mú titun. Dípò ìrònúpìwàdà ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ gbogbo ènìyàn tó ti ṣe bí, tó sì ti ṣèkà. Ọlọ́run béèrè pé kí a ronúpìwàdà. Ẹ ká wo ìgbé ayé Pọ́ọ̀lù, kí a wo ìgbé ayé rẹ̀, kí a wo tó ṣe nígbà tá a wo iṣẹ́ àpọ́sítélì, nígbà tá a wo orí 6, orí 7, a rí bó ṣe jẹ́ pé ó ní ọwọ́ sí bí a ti sọ Stefanu ló kú pa ní iṣẹ́ àpọ́sítélì orí 6, orí 7 àti orí 8. A tilẹ̀
ká gbọ́ tí Bíbélì sọ níbí yìí kó lè yé wa dáadáa. Ṣe àpọ́stélì ẹ wo orí 8 ẹ wo ẹsẹ̀ 1. Ó ní Sọ́ọ̀lù sì ní ohùn sí ikú rẹ̀. Ní àkókò náà inúnibíni ńlá kan sì dìde sí ìjọ tí ó wà ní Jerúsálẹ́mù. A tú gbogbo wọn ká kálẹ̀ agbègbè Júdà òun Samaria àfi àwọn àpọ́stélì. Àwọn ènìyàn olùfọkànsìn sì di òkú Sífánù. Wọ́n pohùn réré ẹkún kíkan lórí rẹ̀, ṣùgbọ́n Sọ́ọ̀lù ó ń da ìjọ ènìyàn Ọlọ́run rú. Ó ń wọ òjòjúlé, ó sì mú àwọn ọkùnrin àtàwọn obìnrin, ó sì fi wọ́n sínú túbú. Ohun tí Sọ́ọ̀lù ń ṣe nìyí. Ó fa ọ̀pọ̀lọpọ̀ inúnibíni sí ìjọ èyí tí ó wà ní Jerúsálẹ́mù. A sì kà á ní Ìṣe Àpọ́stélì orí 8 ẹsẹ̀ 1 pé ó ní ohùn sí ikú Sífánù. Tá bá wò ó, Sọ́ọ̀lù tí a pè ní Paul fúnra rẹ̀ ó jẹ́ ọ̀kan nínú àwọn tí ó ní ohùn sí ikú Sífánù. Ṣùgbọ́n nígbà tí Sọ́ọ̀lù bá Jésù Kristi Olúwa wa pàdé, kí ni àwọn ẹ̀rí tí Paul fúnra rẹ̀ ń sọ nípa ohun tó ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ìwé Tímótì Kínní ká gbọ́ ohun tí Paul fúnra rẹ̀ sọ nípa ìgbé ayé èyí tí òun gbé tẹ́lẹ̀. Ẹ gbọ́ ohun tí Bíbélì gbé kalẹ̀. Ẹ gbọ́ o, ó ní mò ń ka ìwé Tímótì Kínní orí 1 ẹsẹ̀ 13 sísàlẹ̀. Ó ní bí mo tilẹ̀ jẹ́ asọ̀rọ̀ òdì lẹ́ẹ̀kan rí àti inúnibíni àti eléwu ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe ní àìmọ̀ nínú àìgbàgbọ́. Oore ọ̀fẹ́ Olúwa sì pọ̀ rékọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù. Paul sọ pé ohun gbogbo tóun ṣe tẹ́lẹ̀, tóun ní ohùn sí ikú Sífánù, tóun ṣe inúnibíni sí ìjọ Ọlọ́run, tóun lọ látòjúlé dójúlé, tóun ṣèkà, tóun kó àwọn èèyàn Ọlọ́run sínú túbú, ó lóun ṣe wọ́n ní ìgbà àìmọ̀. Ó lóun rí oore ọ̀fẹ́ Ọlọ́run gbà lọ́wọ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa. Ohun tá a rí kà ní ìrònúpìwàdà ní ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ dípò ẹ̀kọ́ àtúnṣe lábẹ́ májẹ̀mú láéláé. A ò rí ẹ̀kọ́ kan pàtó nínú ìlànà ẹ̀sìn májẹ̀mú titun tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ẹ̀kọ́ àtúnṣe ó jẹ́ ẹ̀kọ́ Kristi. Rárá, kò sí. A gbọ́dọ̀ dúró lórí ẹ̀kọ́ Kristi. Kristi ń kọ́ wa nípa ìrònúpìwàdà. A gbọ́dọ̀ ronúpìwàdà kúrò nínú iṣẹ́ ibi pátápátá kí a yí padà sí Ọlọ́run nínú ohun gbogbo. Ẹ̀kọ́ tí Bíbélì kọ́ wa nìyí. Ẹ̀yin ènìyàn wà nílé, ǹjẹ́ a ti ronúpìwàdà ìgbé ayé ẹ̀ṣẹ̀, ìgbé ayé ìwà bí Ọlọ́run, ìgbé ayé àìmọ̀ Ọlọ́run èyí tí a ń gbé? Ọlọ́run béèrè ìrònúpìwàdà lọ́wọ́ wa, kí a ronúpìwàdà, kí a yí padà, kí ìgbà ìtura lè ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Àwọn tó Ọlọ́run béèrè lọ́wọ́ wa nìyí. Kò béèrè ẹ̀kọ́ àtúnṣe, torí pé ẹ̀kọ́ àtúnṣe ìlànà ẹ̀kọ́ Mósè ni. A ò sì sí lábẹ́ ìlànà ẹ̀kọ́ Mósè lónìí, a wà lábẹ́ ìlànà ẹ̀kọ́ Kristi. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A tún kíyèsí ìwé Jákọ́bù orí 5, Jákọ́bù orí 5 gbàtàwọ̀ ẹsẹ̀ 16, James 5:16. A tún kíyèsí ẹgbọ́n tí Bíbélì sọ. Ó ní ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín, kí ẹ sì máa gbàdúrà fún ara yín kí a lè mú yín lára dá. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ó ní agbára púpọ̀.
Ọlọ́run béèrè ìrònúpìwàdà àti àdúrà nínú ètò ìlànà ẹ̀kọ́ ìsìn Jésù Kristi Olúwa wa lábẹ́ májẹ̀mú láéláé. Bí ènìyàn bá ṣẹ̀ sí Ọlọ́run béèrè ìrònúpìwàdà àti ìrúbọ. Ẹ lọ wò ó nínú ìwé Lẹ́fẹ́tíkù orí 6 ẹsẹ̀ 1 sí 7. Bí ènìyàn bá ṣẹ̀ sí ọmọlàkejì rẹ̀, Ọlọ́run ní ó gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ náà, ó sì gbọ́dọ̀ dá ìlọ́po 20% padà. Ó sì gbọ́dọ̀ ṣe ìrúbọ tí a pè ní guilt offering, ìrúbọ pé òun dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n lábẹ́ ìsìn májẹ̀mú titun, Ọlọ́run béèrè pé kéèyàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹni tí ènìyàn bá ṣẹ̀ sí, kí ó sì gbàdúrà. Ohun tá a rí nínú ìsìn májẹ̀mú titun nìyí. Ṣùgbọ́n lábẹ́ ètò ìsìn májẹ̀mú láéláé, ó gbọ́dọ̀ ṣe ìrúbọ pé ó jẹ̀bi ẹ̀ṣẹ̀. Ìrúbọ yìí ó gbọ́dọ̀ ṣe. Bí ó tá a sì fi ṣe ìrúbọ, ó wà nínú ìwé Lẹ́fẹ́tíkù orí 6 ẹsẹ̀ 1 títí dé 7. Ṣùgbọ́n nínú májẹ̀mú titun kò sí ìrúbọ kankan. Èèyàn á jẹ́wọ́, á ronúpìwàdà, á sì gbàdúrà sí Ọlọ́run á sì dáríjì. Ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. A rí pé nínú májẹ̀mú titun, Ọlọ́run kọ́ wa pé ìrònúpìwàdà wa ó gbọ́dọ̀ dájú. A gbọ́dọ̀ lè ronúpìwàdà kó nínú ìgbé ayé tí kò fi ògo fún Ọlọ́run tí a ń gbé. Tó bá yẹ pé a ṣe ohun tí kò tọ́, ká ronúpìwàdà ká sì bẹ̀ Ọlọ́run fún ìdáríjì. Ṣùgbọ́n a ò kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú májẹ̀mú tuntun pé kí a tún padà láti lọ ṣe àtúnṣe, torí pé gbogbo òfin tó rọ̀ mọ́ àtúnṣe, ìlànà ẹ̀kọ́ àti òfin májẹ̀mú láéláé ni. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. A tún wò ó nígbà tá a wo ìwé Róòmù orí 12, a rí kà níbẹ̀ pé a gbọ́dọ̀ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. A gbọ́dọ̀ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bí Kírísítẹ́nì olóòótọ́, ìgbé ayé wa gbọ́dọ̀ jẹ́ ìgbé ayé tó ń lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Bí a bá gbé ẹ̀mí Kristi wọ̀, a ó lépa àlàáfíà, a sì máa sọ̀rọ̀ àlàáfíà, a máa ṣiṣẹ́ àlàáfíà. Èso ìrònúpìwàdà sì gbọ́dọ̀ jẹyọ. Èso ìrònúpìwàdà ni pé ìgbé ayé wa gbọ́dọ̀ yí padà sí Ọlọ́run pátápátá nínú ohun gbogbo. Torí pé ohun tọ́lọ́run béèrè lọ́wọ́ wa nìyí. Ẹ̀yin ènìyàn wa nílé, a ti gbé ẹ̀kọ́ kalẹ̀ nípa ohun tọ́lọ́run sọ nípa àtúnṣe. Ó jẹ́ òfin àti ẹ̀kọ́ májẹ̀mú láéláé. A ti gbé Bíbélì kalẹ̀ nínú ìsìn májẹ̀mú tuntun pé ẹ̀kọ́ tí Kristi ń kọ́ wa òun ni ẹ̀kọ́ ìrònúpìwàdà, ká ṣe èso ìrònúpìwàdà sí Ọlọ́run. Ẹ̀kọ́ yìí ló ń kọ́ wa, a sì gbọ́dọ̀ kíyèsí. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù láti máa ṣe ìfẹ́ rẹ̀ àti láti máa rìn nínú ìlànà rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀kọ́ tá a ti gbé kalẹ̀. A sì fi ògo fún Ọlọ́run pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa a ti fi òye Ọlọ́run hàn nípa ohun tí Ọlọ́run kọ́ nípa àtúnṣe. A kọ́ ẹ̀kọ́ àtúnṣe lábẹ́ májẹ̀mú láéláé. Ṣùgbọ́n nígbà tá a dé májẹ̀mú tuntun, ẹ̀kọ́ Kristi òun ni ẹ̀kọ́ ìrònúpìwàdà, ká ronúpìwàdà kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀. Torí pé Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9, ó ní Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn ẹlòmíràn ti ń ka ìjáfara, ṣùgbọ́n mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé, bí kò ṣe kó wá sí ìrònúpìwàdà. Ìrònúpìwàdà, ìgbé ayé ẹ̀ṣẹ̀, ìrònúpìwàdà sí Ọlọ́run nínú ìgbé ayé mímọ́, nínú ìgbé ayé pípé, òní Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Ọlọ́run ò béèrè ẹ̀kọ́ àtúnṣe lọ́wọ́ wa mọ́ gẹ́gẹ́ bí Kírísítẹ́nì. À ń fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ẹ wádìí ìjọ Kristi. Ìjọ Kristi ń bẹ ní agbègbè yín. Ẹ wádìí ìjọ Kristi, kẹsì wádìí ohun gbogbo tó nìkan ṣe pẹ̀lú ìwà bí Ọlọ́run àti òtítọ́. Tó pé Bíbélì sọ fún wa pé yín ò mọ òtítọ́,
òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ẹ wádìí ìjọ Kristi tí ń bẹ lágbègbè yín. Àdúrà tẹ̀bẹ̀ wá sí Ọlọ́run ni pé Olúwa yóò ràn wá lọ́wọ́, Olúwa yóò kọ́ wa mọ̀ ṣe, Olúwa yóò fìfẹ́ rẹ̀ hàn wá, yóò sì tọ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wa lọ́kàn lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tá bá ní ẹ̀bẹ̀, ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. Àtúntún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. À ń tún sọ fún wa pé a ó pe àlejò wá tá a tún máa jọ máa dáhùn béèrè yín. Ẹ fi béèrè ń ṣọwọ́ sí wa, gbogbo ẹ̀ pátá la fi bíbélì dáhùn, kí oore-ọ̀fẹ́ àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé, kó sì kọ́ wa mọ̀ ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.